rí kọ́mẹ́ǹtì brọ́dà yìí mo máa fojú ẹni tó nímọ̀ wò wọn ni o alẹ́ yìí ó ṣò wípé they are all the same thing brọ́dà yìí ẹ má ṣe bí pé yàtọ̀ sáwọn alágùsì àṣẹ ìgbọ̀nsẹ̀ tó wà wọ́ọ̀sì jọ àwọn alágùsì lọ ẹ máa gbọ́ nǹkan tẹ̀sán bí ẹ ní àwọn Europeans o wọ́n fi ancestors wọn sí orí owó o àwa ló ń gbóúnjẹ fún wọn brọ́dà ẹ̀kọ́ tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀kọ́ gbé sí dèdè làkà ìkẹ́ tó pọ̀ síta náà ok ṣé Nàìjíríà tájọ wà yìí Yorùbá nìkan ló ní Nàìjíríà tọ́kẹ́lẹ́sì pé a máa sọ pé òkè o ilẹ̀ Yorùbá máa fi Ògùn sórí owó o ibi tẹ́ máa ti mọ̀ wípé Yorùbá ò gbàgbé orísun ẹ lọ wo fúláàgì Yorùbá nation ẹ rí pé orí olókun lọ fi síbẹ̀ kẹ́ lè bá mọ̀ wípé nǹkan tó bá jẹ́ tiwantiwa ó yàtọ̀ sí nǹkan tí a jọ ń pín ẹ gbé sí dèdè làkàyè brọ́dà ọ̀jọ̀gbọ́n lápè yìí Akéde ti ráyè tí ń lálẹ́ òkè ibi tí Yíbò wà tí Haúsá wà òkè mi máa gbé Ògùn sí tólúkálukú bá lọ ń gbé ancestors ẹ̀ jáde ẹ̀yin ò máa dúró owó tá máa ṣe sílẹ̀ ni ẹ máa sọ̀rọ̀ nígbà mi bíi pé kò ń gba CPU kọjá kẹ tó pọ̀ síta kẹ tó type ẹ má bínú brọ́dà ṣe rí àwọn èèyàn míì máa ń sọ̀rọ̀ wọn máa ń retí ṣe rí tẹ́ bá fẹ́ comment sórí page Akéde kẹ́ mọ̀ wípé you must be that high ẹ gbọ́dọ̀ wà higher level kẹ́ tó type torí èsì wà ńlẹ̀ tẹ́tẹ́tẹ́ ká tẹ̀ dúpẹ́ pé àwa tẹ̀ fi oúnjẹ ránṣẹ́ báyìí torí ayé ò tí yọ láti fi rán sórí owó ewu lẹ́yìn ṣe fún àwọn ancestors yín lágbolé yín ẹja gbọ́ ẹ ṣe fídíò kí làwọn bàbá yín kí ló benefit látara yín kí làwọn tó jẹ́ pé wọ́n ṣáájú yín lágbolé yín kí lẹ ṣe fún wọn láti fi rántí wọn ẹ̀yin náà ẹ sọ fún wa ń sìn